Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láyé. A dúpẹ́ tí ẹ pa wá mọ́. A dúpẹ́ nítorí pé ààbò yín dájú lórí wa. A dúpẹ́ nítorí pé ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ̀yin Olúwa fi àánú pa wá mọ́. Ògo ni fún orúkọ yín. Ẹni ọjọ́ àìkú, Olúwa àìkú baálẹ̀ rọ̀, Olúwa fi jogún fún wa o. Kí ayé wa kó tẹ̀síwájú. Ìsìn wa yìí kó ṣe ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ yín. Bí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ẹni ọjọ́ àìkú, ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kẹrin oṣù karùn-ún. Ẹni ọjọ́ àìkú ọjọ́ keje oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé òun bùga nínú ìjọ. Òun bùga nínú ìjọ. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìṣe àwọn àpọ́stólì orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ṣe àwọn àpọ́stólì orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n tí ó kà báyìí. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan. Kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ní ìṣọ̀kan. Gbogbo wọn ní ohun kan ní ìṣọ̀kan. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún. Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún tí ó kà báyìí. Nítorí lọ́nà kìíní mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ, ìyapa ń bẹ láàrin yín, mo sì gbàgbọ́ ní apá kan. Nítorí pé kò lè ṣe kí ó má sí àdámọ̀ láàrin yín, kí àwọn tí ó dájú láàrin yín má bàa lè farahàn. Nítorí náà, nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà, kì í ṣe láti jẹ oúnjẹ Olúwa o. Nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun, olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀. Ebi ò sì pa ẹnìkan, ọtí a sì máa pa ẹnìkejì. Kí ńlá, ẹ̀yin kò ní ilé níbi tí ẹ̀yin ìbá jẹun, tí ẹ ó sì máa mu, tàbí ẹ̀yin gan ìjọ Ọlọ́run, ẹ̀yin sì ń dojú ti àwọn tí kò ní. Kí ni èmi yóò fún yín? Èmi ò wá yìn yín nínú èyí bí? Èmi kì yóò yìn yín. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ àìkú. Ìwà kan ṣẹ̀ṣẹ̀ rápálá wọ inú ìjọ ní àìpẹ́ ní kí a máa bùgà sí àwọn ọmọ ìjọ yòókù. Àwọn ènìyàn kan wà tí wọ́n máa ń lọ sí ilé ìjọsìn láti lọ fi aṣọ tuntun wọn tàbí àwọn ohun ìní mìíràn. Èyí kò sí nínú ìpinnu Ọlọ́run pátápátá fún àwọn ará Kristi. Ìpinnu Ọlọ́run láti ilẹ̀ fún ìjọ ni kí gbogbo ènìyàn wà ní ìṣọ̀kan, kí wọ́n sì ní ohun gbogbo púpọ̀. Bíbélì sọ nínú ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta títí dé ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta. Wọ́n sì fi ọkàn kan dúró ní ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé. Wọ́n sì fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn. Wọ́n sì yin Ọlọ́run. Wọ́n sì ní ojú rere lọ́dọ̀ gbogbo. Olúwa sì yàn kún wọn ní ojoojúmọ́ àwọn tí à ń gbàlà. Ìdí tí ìjọ kò fi dàgbà bí ó ti yẹ kí ó rí ni pé kò sí ìṣọ̀kan. Nígbà tí àwọn ènìyàn fẹ́ kí àwọn ju ẹlòmíràn lọ nínú ṣíṣe ìfihàn àwọn ohun ìní ju kí a máa ṣe àájò nípa ara wa àti ìyìn rere, ìjọ kò lè dàgbà. Ìdí tí a kò fi jèrè gbogbo ayé fún Kristi nípa ìjọ ó wà. Ìdí tí a ó fi jèrè gbogbo ayé fún Kristi ni pé ìjọ yóò wà ní ìṣọ̀kan
láti jèrè ayé fún Kristi. Ṣùgbọ́n nígbà tí ìjọ kò bá sí ní ìṣọ̀kan, a ó ti ṣe lè jèrè ayé fún Kristi. Ẹ̀mí mímọ́ kì í rìn láàárín àwọn ènìyàn tó ń pínyà. Nígbà tí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ nínú yàrá òkè, àwọn ènìyàn náà wà ní ọkàn kan. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí 2 ẹsẹ̀ 1. Àfi ìgbà tí Kristẹni bá fẹ́ràn ara wọn o, tí wọ́n sì wà ní ọkàn kan. Ìjọ kò lè ní ìrírí ẹ̀mí mímọ́ bó ti yẹ kí ó rí o. Ọ̀pọ̀ adarí ìjọ máa ń wòye ìdí tí ẹ̀mí mímọ́ kò fi rìn bí wọ́n ṣe ń retí, láì mọ̀ pé ìṣòro wà nínú ìpínyà tí ó wà láàárín ìjọ. Àwọn olùṣọ́ àgùntàn kan máa ń fiyèsí àwọn olówó nínú ìjọ. Jákọ́bù sọ nínú ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 1-5 pé o kò gbọ́dọ̀ fi ojúsàájú ṣe ìtọ́jú olówó lòdì sí àwọn tí kò ní o. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin yóò di onídàájọ́ pẹ̀lú èrò búburú. Kò ní ṣe bí ó ti wù kí wọ́n lówó tó. Kò yẹ kí o máa yìn wọ́n o, pé kí wọ́n máa bùgà nínú ìjọ. Ṣùgbọ́n dípò rẹ̀, kí o bá wọn wí. Onígbàgbọ́ ní láti wọ aṣọ dáradára. O sì lè ní àwọn ohun ẹ̀ṣọ́ olówó ńlá ẹ̀wẹ̀. Kò tọ̀nà fún ọ o láti fi hàn gbangba pẹ̀lú èròǹgbà láti fi lá àwọn tí kò ní lójú. Ìjọ gbọ́dọ̀ fi ìmọ̀ ìṣọ̀kan láti dẹ́kun jíjẹ́ ibi tí àwọn ènìyàn ti ń ta kàngbá. Ìjọ gbọ́dọ̀ ní ìṣọ̀kan o láti dẹ́kun ibi tí àwọn ènìyàn ti ń ta kàngbá láti yọjú ẹlòmíràn lọ nítorí ohun ìní. Ìjọ gbọ́dọ̀ dẹ́kun rẹ̀. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Nígbà tí o bá lọ sí inú ìjọ, ǹjẹ́ ò ń fi ohun ìní rẹ ṣakọni sí àwọn tí kò ní? Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni, má ṣe bẹ́ẹ̀ mọ́ o láti òní lọ. Ǹjẹ́ nígbà tí ìwọ bá lọ sí inú ìjọ, sí ilé ìjọsìn, ǹjẹ́ ń ṣe ni ó ń fi gbogbo ohun ìní rẹ, aṣọ tó o wọ̀, bàtà tó o wọ̀, góòlù ọrùn rẹ àti yẹtí etí rẹ, àbí fìlà tó o dé sórí, ǹjẹ́ ṣe ni ó fi ń ṣakọ sí àwọn tí kò ní? Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni, má ṣe bẹ́ẹ̀ mọ́ láti òní lọ. Kí Olúwa kí ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó so èso rere nínú wa, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́sà, a padà sí èbúté. Bí tí a fi àràgbà ètò ọ̀run tíṣí ti èní sí leléyìí. Olúwàbùkọ́lá ayako tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló ka ọ̀run tíṣí ti èní. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.